Ọ̀gá àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ lórílẹ̀‐èdè tẹ́lẹ̀ ìyún the Director General of the Department of State Service DSS láyé ìjọba olóògbé Muhammadu Buhari tí ó jẹ́ pé lásìkò tí igbákejì ààrẹ àná ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò tí ó wà ní ipò adelé ààrẹ nígbà tí ààrẹ Muhammadu Buhari tí kò sí lórílẹ̀‐èdè tó ń ṣàìsàn tó jẹ́ pé Ọ̀ṣínbàjò ló gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀ ìyún Alhaji Lawal Daura ó máa ti tú àṣírí lórí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ táwọn afẹ̀míṣòfò tí wọ́n jí kó ní ìlú Ògbómọ̀ṣọ́ èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ìtúsílẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá tí Lawal Daura tó sì jẹ́ kó di mímọ̀ wípé ewu sì wà lókolóńgẹ́ olóńgẹ́ fún rẹ̀ ewu ni lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí àti ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò tó ń da ìjọba láàmú. ẹ rántí pé ní àsìkò tí Buhari tó ṣẹ̀ṣẹ̀ gba ìjọba Lawal Daura tí wọ́n jọ jẹ́ ọmọ ìpínlẹ̀ Katsina kan náà tí wọ́n sì súnmọ́ra wọn kọjá sísọ ó ní ó fi ṣe ọ̀gá àgbà àwọn ẹ̀ṣọ́ ààbò ìyún àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n ń pè ní DSS tó sì jẹ́ pé lásìkò tí ara Muhammadu Buhari tí ò yá tó lọ gba ìtọ́jú lórílẹ̀‐èdè England yẹn ní ìlú London tí Ọ̀ṣínbàjò tó ń ṣe adelé ààrẹ ẹni wọ́n gba iṣẹ́ lọ́wọ́ Lawal Daura nítorí pé lásìkò náà ni wọ́n ní àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ kan ni wọ́n lọ kọlu ilé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá tí wọ́n yàwọ̀ bẹ̀ lásìkò tí sẹ́nẹ́tọ̀ Bùkọ́lá Sàràkí tí ó jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá ọ̀rọ̀ ẹni ó di ariwo tí Ọ̀ṣínbàjò tó sì gba iṣẹ́ lọ́wọ́ Daura bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní ọ̀rọ̀ náà ó dùn olóògbé Muhammadu Buhari àtàwọn tó súnmọ́ nítorí pé Lawal Daura ó súnmọ́ wọn púpọ̀ bí Ọ̀ṣínbàjò sì ṣe gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀ wọn ò lè dá padà mọ́ ṣùgbọ́n tí Buhari tí kò sọ ọ̀rọ̀ kankan ju wípé wọn lòun náà ó fọwọ́ sí ti Ọ̀ṣínbàjò tó ṣe lẹ́yìn ẹ̀ ṣá o nígbà tí ó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ lórí Arise TV ní ọjọ́ ajé tí ṣe Monday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí nígbà tí wọ́n bi léèrè lórí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ìlú Ògbómọ̀ṣọ́ táwọn afẹ̀míṣòfò tí wọ́n jí gbé lọ́jọ́ 15 oṣù karùn-ún ọdún yìí ṣùgbọ́n tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ìtúsílẹ̀ lọ́jọ́ Ẹtì tí ṣe Friday ọ̀sẹ̀ tó kọjá èyí tí ṣe ọjọ́ kẹwàá ní oṣù kejì tá a wà the 10th of July 2026 ó ní Lawal Daura ní ewu sì wà lókolóńgẹ́ ó ní táwọn agbófinró tó gbà wọ́n sílẹ̀ ń sọ ni pé àwọn afẹ̀míṣòfò náà wọ́n fi àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ náà sílẹ̀ wọ́n sì sá lọ ní àwọn ṣe rí wọn gbà sílẹ̀ ó ní bí àwọn afẹ̀míṣòfò náà bí ò bá ṣe pọ́n ṣẹ́gun wọn tán pa wọ́n tán gba àwọn akẹ́kọ̀ọ́ náà ó ní tó jẹ́ pọ́n sá lọ fúnra wọn ni ó ní eléyìí túmọ̀ sí pé wọ́n lè tún lọ tún ara mú bẹ́ẹ̀ ni ló tó wá tú àṣírí nígbà wọn bí wípé kí ló dé tó jẹ́ pé bí àwọn ọmọ Haúsá tán bá ti wà nípò ààrẹ ètò ààbò kì í dàrú tó ìgbà tí ọmọ apá gúúsù yẹn Yorùbá Ìgbò àbí ìjọba wà lórí ipò ààrẹ Lawal Daura rẹ́rìn ó ní baba ńlá arọ́ ni ó láwọn tó bá sì gbàgbọ́ pé bí ọmọ tí ìṣà Haúsá bá sì wà láàrẹ ní ètò ààbò máa ń dàrú ó ní kí wọ́n lọ wo ohun tó ń ṣẹlẹ̀ láàrin ọdún mẹ́wàá sẹ́yìn tó jẹ́ pé ọmọ Haúsá náà orí ẹ̀ ní ètò ààbò Nàìjíríà ti burú ó ní ṣe àwọn Yorùbá àbí Ìgbò ló wá ń dètò ààbò rú mọ́ ọmọ Fúlàní lórí ni orílẹ̀ ti fi hàn pé eléyìí ti kọjá ọ̀rọ̀ páwọn ẹ̀yà kan ló ń fìyà jẹ ẹ̀yà kan eléyìí ti di ìṣòro tí gbogbo èèyàn gbọ́dọ̀ wá ojútùú sí tó sì jẹ́ kó di mímọ̀ wípé àwọn tó tún máa ń fa ìṣòro ètò ààbò tó fi ń dàrú mọ́ àwọn ààrẹ lórí ó ní pé àwọn tán bá fi ṣe olórí ẹ̀ṣọ́ ààbò tí wọ́n bá kójú òṣùwọ̀n tàbí kó jẹ́ pé àwọn alágbára kan wà tí wọ́n lè gbé tàbí tí wọ́n lè fi ọwọ́ òfin mú.